Hello, 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 hello. Ẹ̀yin èèyàn wa, gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ nù íńtánẹ́ẹ̀tì, tá a dẹ̀ ń rí íńtánẹ́ẹ̀tì, tó ní kálukú ń sọ tiẹ̀, mo fẹ́ correct wa báyìí. Ṣé rí Kábíyèsí àti Naomi? Bẹ́ẹ̀ ni, wọ́n máa reconcile. But nǹkan tí mò ń gbọ́ ni pé, àwọn èèyàn wọ́n ní, ṣé mo pé àwọn èèyàn wọn ò kí ń tètè wà convince. So, wọ́n yìí máa doubt Thomas ni wọ́n, ó kò ń tètè yé wọn. Wọ́n bá ní pé Kábíyèsí pẹ̀lú bí wọ́n ṣe gbọ́ gbogbo bí Kábíyèsí ṣe sí Naomi, bí Naomi ṣe ṣe sí Kábíyèsí ní ìgbà tẹ́lẹ̀. Bíbélì sọ pé ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsi gbogbo ti di ọ̀tun. Ohun gbogbo ti di ọ̀tun. Ṣé pé ẹ̀yin tẹ̀ ń doubt bẹ́ẹ̀ yẹn, ẹ̀yin tẹ̀ ń sọ bẹ́ẹ̀, tẹ̀ jẹ́ Thomas tí ò fẹ́ tètè, tí ó fẹ́ tètè ó doubt ṣá. Nǹkan tí ò yé yín mo fẹ́ kó yé yín sí. Ṣé rí nígbà tí wọ́n ní Naomi ti lọ sọ fún Kábíyèsí, ó ti lọ announce sí íńtánẹ́ẹ̀tì pé òun ò ṣe mọ́, òun ò fẹ́ Kábíyèsí mọ́. Wọ́n ní gbogbo ìgbà yẹn Kábíyèsí ò sọ nǹkan kan, ó dákẹ́. So, ibi tí àwọn èèyàn ti blame Kábíyèsí ni pé ó yẹ kí ó sọ̀rọ̀ nígbà tí Naomi lọ sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí íńtánẹ́ẹ̀tì. Kúkú mọ nǹkan tí wọ́n ṣe tí ilé fi ń jóná nígbà yẹn. Àmọ́ ìdí tí wọ́n fi ń ṣe, tí Naomi fi sọ bẹ́ẹ̀. But ó yẹ kí Kábíyèsí náà kó wá convince wa ní íńtánẹ́ẹ̀tì again pé kò rí bẹ́ẹ̀ o, ẹ má dà á lóhùn, ọmọdé ló ń ṣe. Ohun tó ṣeré lọ ló yẹn ṣeré padà bọ̀. So wọ́n ní ó yẹ kí Kábíyèsí ti clear area bẹ́ẹ̀. But nevertheless, wọ́n fẹ́ reunion, that is relationship wọn, wọ́n fẹ́ come back to their marriage. Wọ́n ní bí Naomi ṣe lọ sọ ní íńtánẹ́ẹ̀tì, pé òun ò ṣe mọ́, pé ó tún padà sí íńtánẹ́ẹ̀tì kó sọ pé yes o, pé òun ti ready láti padà sí ilé òun padà o. Padà sí ilé ọmọ òun kó lọ tọ́jú ọmọ òun bẹ́ẹ̀, kó dẹ̀ lọ ṣe nǹkan tó tọ́ nílé ọmọ òun, torí ilé ọkọ ọmọ ẹni ọmọ ń gbé o. So àwọn èèyàn wá ní pé kí Naomi kó lọ sọ bẹ́ẹ̀ ní kíní, kó lọ ṣe ní íńtánẹ́ẹ̀tì tó fi sọ pé òun ò ṣe mọ́. Òun ló ní adé ògùn, òun náà ló tún ní adé ti gún. So àwọn èèyàn wa, mo fẹ́ kí àlàyé yẹn kó yé gbogbo wa. Tí ẹ bá ti ń gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó normal. Torí ẹ̀yin fẹ́ òfin tó, ẹ̀yin èèyàn wa, ṣé mo pa máa ń fẹ́ nǹkan kí nǹkan clear sí wa dáadáa. So ẹ̀yin èèyàn wọ́n ti ń gbé ìgbésẹ̀ yẹn náà ó ti rinlẹ̀ ju bí ẹ ṣe ń rò lọ. Wọ́n ní Kábíyèsí kẹ́dẹ̀ rèé, yóò yẹ kó bẹ Naomi pé má bínú, of which tí Kábíyèsí ń ṣe lọ́wọ́lọ́wọ́, pé má bínú. Ẹ̀yin èèyàn wa, mo ti gbọ́, ẹ má worry. Èmi tí ń sọ fún gbogbo èèyàn, tí ń sọ pé a ti ń reconcile, ẹ ti reconcile, kì í ṣe pé wọ́n ti reconcile torí wọ́n ti jọ wọnú ara wọn. Ṣé wọ́n ti reconcile ni olórin expect another àbúrò fún Tádéníkàwò. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká túṣu débi ìkòkò. Ẹ̀yin èèyàn wa, you people are so funny, but mi blame wa. A máa ń fẹ́ kí a mọ gbogbo dájú ká wá di èyí tó jẹ́ òtítọ́ mú bí Bíbélì ṣe sọ. So my brother and sister, so nǹkan tí mo kàn fẹ́ kí ẹ mọ̀ náà nìyẹn pé kò sí bó ṣe lè jẹ́. Wọ́n ní kò sí bí èèyàn ṣe lè máa rìn torí òní mì. Olólùfẹ́ Naomi àti Kábíyèsí, òun ni gbogbo wa jẹ́. So ẹ má jẹ́ kí a tún fa ọwọ́ aago sẹ́yìn. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé Kábíyèsí o àti Naomi o,
wọ́n ti ṣeré kọjá, wọ́n ti ṣeré rẹpẹtẹ. Bọ́n ṣe ṣe tìfẹ́, wọ́n ti ṣe ti physical, wọ́n ti ṣe ti gbogbo ẹ̀. Very expensive eré náà ń ṣe ń sìn. First class eré náà ń ṣe ń sìn. Torí ẹ ni àwọn kan ṣe fẹ́ pokùnso. Ẹni tó bá dẹ̀ sọ wípé kò ní wọ̀ fún òun, pé kò wọ̀ fún òun, pé kó lọ fún bí Naomi àti Kábíyèsí bọ́n ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ní dáadáa. Torí Ọlọ́run ti really, Ọlọ́run ó ṣẹ̀fẹ̀ fẹ́ rí sí Naomi àti Kábíyèsí. Ó lágbára. Ẹ mọ̀ wípé ẹni tọ́lọ́run tọ́wọ́ Ọlọ́run bá ti wà lára ẹ̀, gbogbo nǹkan tó bá máa ṣe, ó máa dára ni. Ó máa wà faithful ni. Ó máa wà fine. Ó máa progress ni. Ẹ fi gbogbo ìyẹn lẹ̀, Ọlọ́run ti gbàkóso. Ṣé gbọ́ ẹ̀yin èèyàn wa? Bẹ́ẹ̀ ni, ó yìí ru yín lójú bẹ́ẹ̀. Èmi fi ń sọ fún yín lásìkò yìí pé Ọlọ́run ti ṣiṣẹ́ jìnnà láàárín àwọn méjèèjì. Ọlọ́run ti gba àárín àwọn méjèèjì, Naomi àti Kábíyèsí. Ọlọ́run ti gba àárín wọn kọjá. So, gbogbo other side tẹ̀ ń wò yẹn, àgbọ́nrín èṣí nìyẹn. Wọ́n ní àgbọ́nrín èṣí ni wọ́n ń jẹ lọ́bẹ̀. Bẹ́ẹ̀ ni. So, ẹ̀yin ará mi, ẹ jẹ́ ká farabalẹ̀. Tá bá farabalẹ̀ dáadáa, nǹkan tí a lérò pé tá ń garùn sí, wọ́n lẹ́ni tó ń gbéyàwó wá bá, tó ń gbéyàwó ń bọ̀ wá bá, pé kì í garùn. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ Naomi àti ti Kábíyèsí ó ti kọjá bí ẹ ṣe lérò lọ. Ìyanu ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn kan dẹ̀ fẹ́ pokùnso lọ́wọ́lọ́wọ́ nítorí pé wọn ò fẹ́ nǹkan tó dára. Wọn ò fẹ́ nǹkan rere. Wọ́n yìí máa announce pé, wọ́n máa announce tó tiẹ̀ tí ṣe ti ju announcement lọ. Gbogbo ayé ló máa gbọ́. Gbogbo ayé ló máa mọ̀. Gbogbo ayé ló dẹ̀ máa rí. Ṣé ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn wa? Kábíyèsí ò bínú sí Naomi mọ́. Naomi ò bínú sí ọkọ ẹ̀ mọ́. Ìjà lọ́lọ́run gbè. Ọlọ́run ń gbèjà wọn lọ́wọ́ báyìí. Ọlọ́run ṣe ń gbèjà Naomi lọ́wọ́, bẹ́ẹ̀ náà ló ń gbèjà ti Kábíyèsí lọ́wọ́lọ́wọ́. Torí àwọn gan wọ́n ti mọ ọwọ́ wẹ̀. Wọ́n ti ń bá Ọlọ́run Jésù jẹun. Jíjẹun tó ń jẹ ni pé wọ́n ti wà ní ìlànà Ọlọ́run. Kábíyèsí wa gan pàápàá ti born again lórúkọ Jésù lágbára Kristi. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan ni. Wọ́n ní kí n fi tó yín létí. Pé nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn. Ó yẹ kí wọ́n wá officialize pé àwọn ti wà pọ̀, àwọn ti ṣe kíni, àwọn ti announce ara wọn, àwọn ti ṣe kíni. Ó ní kán gbàgbé ẹ̀. Ètò Ọlọ́run ti ṣe tó pọ̀ ju gbogbo yẹn lọ in Jesus name. Thank you my people. Ẹ bẹ̀rẹ̀ sí máa bá mi like ẹ jọ̀ọ́. Kẹ bá mi share. Kẹ́ dẹ̀ máa distribute ẹ̀. Ọwọ́ ta fi ń ṣe bẹ́ẹ̀ yẹn lágbára yín. Nǹkan rí la máa fọwọ́ náà ṣe. Etí tẹ́lẹ̀ tí ń gbọ́ wa. Etí yẹn ò ní di ọ̀rọ̀ ayọ̀, ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ tó máa tu gbogbo wa nù lọ́lọ́run máa gbé síwájú wa. La máa mú wá fún yín. Bẹ́ẹ̀ ni ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ ṣé sí comment section. God bless you. Bye.